ètò lónìí náà ni adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Bẹ́ẹ̀ni. adúpẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù tó ń fún wa ṣe. Òun ni. orí ètò Òjìlé Òwe náà túre orúkọ tèmi ní àgbà. Ẹ wo orúkọ tèmi ni bí ẹ bá sílẹ̀ bí ebi. Kàsà ẹ wo àtúndé lórí ètò lónìí nù kí àwa rí gbọ́ báyìí. Bàbá ẹnẹ ti rí wípé. àbó rí nǹkan. ṣe rí àwọn kí ẹ náà mo tún mo gbárí sí àṣẹ kárí. ẹ gbọ́ kí ni apẹ́kó tó jẹun kò ní jẹ̀bàjẹ́ wọ́n á wò pé apẹ́kó tó jẹun kò ní jẹ̀bàjẹ́ ṣé oúnjẹ pẹ́kó tó jiná lórí iná ni àbí nígbà tó gbé sílẹ̀ ó lọ síbi kan àwọn kan ti jẹ́ kó tó dé àbí kí ni kò sáàyè mi dáadáa apẹ́kó tó jẹun kò ní jẹ̀bàjẹ́. apẹ́kó tó jẹun kan kì í jẹ̀bàjẹ́ àwọn bàbá lákù bàbá wa ló sọ̀yún kì í ṣe pé ẹgbẹ́ agbóúnjẹ sílẹ̀ àwọn kan dé wọ́n jẹ́ òun wá padà dé kò wá bá nǹkan lẹ̀ àbí báwo ló ti fẹ́ jẹ èyí tó da tí òbí ní jẹ̀bàjẹ́ gbogbo òun ti lọ kọ́nù àwọn Yorùbá bọ̀ wọ́n ní ohun tí bá jọ ohun báyìí náà la fi ń wé wọn wọ́n tún mọ òwe òun lónìí kó lè yé àwọn aráalé kó lè yé àwọn èrò ọ̀nà bí àwọn baba ńlá kú baba wa bá bọ̀ bí wọ́n bá ní àpèjẹun kan kì í jẹ̀bàjẹ́ kì í ṣe bíi pé ká gbé ìrẹsì sílẹ̀ tàbí ká gbé wà sílẹ̀ nù. ohun ó túmọ̀ sí ni wípé bí ẹnìkan bá ṣe sùúrù láyé tó sinmi dọ̀ bóyá nínú ìṣòro kan tàbí nínú nǹkan tí ń là kọjá bí ò bá fi ìkánjú tí ò tì kánjú bọ̀ arẹ́rìn ayọ̀ nígbẹ̀yìn ni. àmọ́ ń wò náà. arẹ́rìn ayọ̀ nígbẹ̀yìn ni àpèjẹun kan kì í jẹ̀bàjẹ́ bí àwọn kan bá ń soríire lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí wọ́n rọ́nà gbégbà bí wọ́n rí bá ti ṣe bí wọn náà bá ti kánjú bọ̀rọ̀ náà tí wọn náà sáré àsápajúdé bí wọn náà tẹ̀lẹ̀ bàṣubàṣu bí o bá fi tẹ̀lẹ̀ tùbà bí o bá fi ń tọ̀ bí o bá fi ń rò ó ire tiẹ̀ náà ń bọ̀ àlùyọ tiẹ̀ náà ń bọ̀ wò ó ẹni tí ó wá ra mọ́tò ní bí 40 ọdún sẹ́yìn tí ń sakọni tí wọ́n bá gbé tí ọ jáde lónìí nínú mọ́tò titun àti tí 40 ọdún sẹ́yìn ẹ gbọ́ èwo ló dáa jù mọ́tò titun ni ìgbà tiẹ̀ náà ń bọ̀ ìgbà tiẹ̀ á sì yé ọ sọ̀rọ̀ mi yé ọ ìgbà tiẹ̀ á yé ọ fi pẹ̀lẹ́ tó bá ṣe lé ayé má kánjú sinmi dọ̀ ìrètí ẹ náà ń bọ̀ apẹ́jẹun kan ni kì í jẹ̀bàjẹ́ èyí tó dájú tàwọn tí ń jẹ lọ ni wọn náà yóò jẹ àbọ̀rọ̀ mi ò yé ọ bí ìtumọ̀ òwe ọ̀hún nù ànírejò báyìí lọ lórí ètò tòní oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ náà àkọsẹ̀lẹ̀ sí àmọ́ ẹ má gbàgbé ẹ sọ pé àgbà ló sọ bẹ́ẹ̀ fún yín wípé apẹ́jẹun kan kì í jẹ̀bàjẹ́ ò ní jẹ̀bàjẹ́ láyé rẹ̀ ògo rẹ̀ dandan náà ni ó rí lò má kánjú àwọn kan ti kánjú jọ lọ́n lọ ọjọ́ ọ̀la wọn sì bàjẹ́ fáínálì àmọ́ àwọn tó bá ní sùúrù tí wọ́n sinmi dọ̀ ire ń bẹ níjọ́ iwájú fún wọn. ẹ wò á ní rí jù báyìí lọ lọ́sẹ̀ tòní oníyànṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin náà tẹ jẹ́ nílẹ̀ àkọsẹ̀ ńlá lẹ́sẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀scribe sí YouTube channel wa mo ní Ọlọ́run Elédùmarè á máa bù sí fún yín kò ní bàjẹ́ fún yín ẹ̀yin tẹ́ ń tẹ̀ sọ́tún tẹ́ ń tẹ̀ sósì ńlẹ̀ agbára tí wọ́n fi ń rí wa wò yóò máa dára fún yín mọ pọ̀ sí ẹ sì mọ sóríire ẹ wò ó dọjọ́ mẹ́jọ ó dàbọ̀.